Bàbá ọmọ ọba làwọn ìgbé bàbá ní mú bọ̀nù. Bẹ́ẹ̀ni náà ọba fọ̀hún máa sì pé bàbá àgbà. Gómìnà Maryland wọ́n wá pè wá sọ́fíìsì òní òun fẹ́ gbó láti kàwé. Mo ní máa wò yẹn ń gba àti kà sí má bèrè ibi ká sí kà mọ́. Èyí tí wọ́n bá fẹ́ ṣe fún wa ó lóun fẹ́ fi Ọ̀yọ́ ṣe sister city Maryland. Ó láwọn làwọn níbi tí wọ́n gbé ń ṣe ẹ̀sẹ̀ ẹ̀dìyẹ. Tá a bá fẹ́ ṣe ẹ̀dìyẹ mo lè mi ṣe ẹ̀dìyẹ ọba nínú. Nǹkan afẹ́kẹ́ ṣe ẹ̀ fún àwọn ọmọ wa ní scholarship kí wọ́n máa kàwé lọ́dọ̀ yìí kájọ ṣe àdéhùn. Àṣé ìrẹsì ṣe báwọn tó bá ń ṣàgbára ń gbàdá tó wà níjọba tí wọ́n bá gbà àbí wọn gbà ó wà lọ́dọ̀ wọn. Ó tún fẹ́ sọ fún wa ni pé Ọlọ́run kẹ́ wa mi wà mistaken láti máa promote àti láti gbọ́ gé Yorùbá culture for everywhere. Ṣé mo sì jáde ìṣe ọ̀dà? Ṣé culture yóò dá? Gẹ́gẹ́ làbàgbà ẹ̀yin èèyàn wa ẹ dákun mo bẹ̀ yín bá a ti ṣe fíìmù lẹ́nu gbogbo ohun tá a bá tó bá fẹ́ tí ó bá gbà nípa níbi tí a máa fi àwọn nǹkan bàbá sí. Tí bá yẹ pé mo jẹ́ politician ni wọ́n ti yìn mí bọ̀n tipẹ́. 19 million péré ni Bọ́láàgì ń gbà as governor of Ọ̀yọ́ state. Wọ́n sì implement free primary free education nígbà tọ́dọ̀ wọn. Wọ́n ṣe. Yóò làmà tó ń gbà ewu gan ló sọ fún ara ẹ̀. Ọ̀tá lè dọ̀rẹ́, ọ̀rẹ́ lè dọ̀tá. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yìí ẹ dákun. Nígbà tá a ti wà láyé kójú àná rí dáadáa rẹ̀. Ká má máa sọ̀tàn 1 million pounds ní wọ́n fi kọ́ Premier Hotel nìbàdàn. A ní gbogbo industry tí ẹ ń ṣe, a ní láfíà canning industry. Tí ẹ bá fẹ́ jẹ ọbẹ̀ ẹ̀gúsí ní gbogbo ìgbà wọ́n ti ń fi sínú agolo. Tí ẹ bá dà sí ni tó ṣe ọbẹ̀ ẹ̀gúsí mi ò ní mọ èyí tó wà ní agolo. Mango à ń jẹ for the 9 months of the year là ń jẹ mango. Nígbà tí wọ́n fẹ́ ṣe di Tiger àjìnfúnmá middleweight championship of the world 1964. Nígbà tí Jack Solomon tó máa promote yẹ ó wá inspect ó wá yẹ gbogbo àǹfààní tó wà ń bẹ̀. Nígbà tó dé ní toilet ó ní kàn mú toilet paper wá. Ó ka báyìí ó sọ sínú water closet ó press 60 yẹn báyìí ó sì ń kà 1 2 3 ó kà dé 10 seconds kí ni ẹ stop only your technician are very very good they are expert. Wọ́n fẹ́ jàjà lálẹ́ bó wá sí jàjà lálẹ́ tí bó láti ríra wa wọ́n wá ní ká wá sí Liberty Stadium nírọ̀lẹ́ wọ́n tan floodlight ó sì mú coins ó ta sókè ó ní kan máa mú ó ní tá a bá dúró bí tá a bá lè wo side wo ló face up ó ní náà yàn ọ̀dà nígbà tó ó ní olóda ó ní this is a crown side ó ní your engineers are one of the best in the world Jack Solomon àwọn aláṣẹ gbogbo ẹ̀ kí ló dé gbogbo la fi gbogbo civility wá sí culture of probity tá a ní tí gbogbo àwọn èèyàn wá ní. Mo bẹ̀ yín ni mi mọ tí vice president sọ pé mo kàn dúró ń bí mo sì kí pẹ̀lú ògbọ́nà ire lówó mo wá kàn bàbá mi tó fi mí sí òòsàn ní Látúnbọ̀sún níjọ́ torí ìjà ní Sẹ̀pẹ̀tẹ̀rì ilé aládélẹ́yẹ ewúrin
láfọba ṣe ń jó ogun gbòdò arógun mọ́sà tó kó adélèkọ àtìbọ̀ ọ̀rẹ́ kan ọgbọ́n lẹ nínú ọmọ mọ̀rú aládélé yẹ pàlú méje pọ̀ ń bá gbogbo wọn jagun agódógbò gbọ́dọ̀ roku òdòǹgbòdò gbọ́dọ̀ rodò ọ̀dọ̀fin ìjàyè òdòdó lákànlú ọmọ ajá mìíràn gangan ẹni tarí ta kápólápó èjì ọ̀bọ̀ ìwọ̀dà kápólọ́fà pa dákun tí wọ́n bá ń ṣe nǹkan tó da láyé ọlọ́run máa kà mí mọ́ pẹ̀lú òrùn ọlọ́run ẹ̀yin pòfẹ́sọ̀ Akin Àlàó pòfẹ́sọ̀ Adésínà gbogbo àwọn pòfẹ́sọ̀ àwọn tí ń dún nínú mi nìyẹn tí ń bá ń fọhùn sókè báyìí àwọn tí ń jẹ́ ń fọhùn sókè nù mo fẹ́ iye gbogbo ẹ̀yin pòfẹ́sọ̀ tẹ́ wà ní University of Ibadan àti tó ti sọ̀kalẹ̀ àti etí ò ti sọ̀kalẹ̀ ọlọ́run máa tọ́jú gbogbo yín mo dúpẹ́ o.